ṣubú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan kan ò sì ní ṣubú nú ẹ̀yin tó ń wò wá àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wa gbogbo wa àwa kí gbogbo àwa tá wà lórí ètò ẹ̀yin ẹni àlùbáríkà tẹ́ wá fojú àlùbáríkà wò wá àtẹ̀yin tẹ́ wá fi etí òdì gbọ́ wa torí gbogbo èèyàn kọ́ lọ̀rọ̀ máa yé ló fi já sí pé àníyàn ẹlòmíì ò dáa báníyàn rẹ̀ ò ti dá nì ni ó máa fi wò wọ́ tí ó máa rò pé bóyá àníyàn kan náà lẹ́jọ́ ní ayé ò sì rí bẹ́ẹ̀ tí kò wá innamal a'malu binniyat gbogbo ń tẹ́dá bá fẹ́ ṣe láyé pẹ̀lú èrò ọkàn ni wa man kana niyyatuhu lillahi wa li rasulihi tó bá yẹ pé ẹ̀mí téèyàn fi ń ṣe nǹkan torí ìtọ́ Ọlọ́run má retí oore lọ́dọ̀ ẹnìkan kan ọ̀dọ̀ ọba rẹ ni o ti máa retí oore èyí tí mò ń ṣe yìí ìtọ́lọ́wọ́n ọba mi rán mi mò ń ṣe èèyàn ò rán mi kódà gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn bá mi sọ èyí tí ń bá rí pé kò mú òótọ́ dání wọ́n fẹ́ kún lótìtọ́ ni èmi ò ní yà sí àmì èyí tí ń bá rí pé hadha akun wa yaqinun ladayya tí mo mọ̀ pé ayqantu bi anna hadha huwal aqu eléyìí ó dá mi lójú pé òdodo ni ń wí àmọ́ èyí tí ń bá wá wí béèyàn bá rí pé kìí ṣòdodo náà ni kéèyàn wá sọ pé èyí tó wí yìí o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o sọmọ wa kí ẹ̀yin ọmọ ìyá wa alálùbáríkà pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh ẹ ṣeun mo dúpẹ́ lọ́dọ̀ yín Ọlọ́run ní bá dáadáa yín jẹ́ ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ yìí náà ni lórí ọ̀rọ̀ ìmáàmù Ẹ̀pẹ́ episode 2 èyí tá a sọ lọ́njọ́ òní yìí oríṣiríṣi challenges la bá pàdé oríṣiríṣi àwọn àtakò àwọn kan ń fẹjọ́ sùn ẹ̀yin tẹ́ sì fẹ́ fẹjọ́ sùn tẹ́ ń fẹjọ́ mi sùn tẹ́ ń fẹjọ́ mi sùn tẹ́ ń fẹjọ́ mi sùn yẹn ẹ rántí pé Sàyídù jọ nǹkan ni Sàyídì tòní o ọjọ́ orí tẹ́ máa mú mi káàkiri kí n wá lọ mọ́ bẹ̀bẹ̀ káàkiri ó ti kọjá o béèyàn kan bá ń fẹjọ́ mi sùn lórí iṣẹ́ Ọlọ́run tí mò ń jẹ́ yìí mi ò ní wojú ẹ pé irú èèyàn tó jẹ́ o ẹni tí ń bá wí èyí tí ò bá rí bẹ́ẹ̀ ni kò sọ gbogbo ẹni wá gbogbo yín tẹ́ ń fẹjọ́ mi sùn káàkiri tẹ́ ń rojọ́ káàkiri tẹ́ ń wíru ọ̀rọ̀ ta bá lágbájá ó ta mọ́ tàmẹ̀dú bọ́rọ̀ bá ta mọ́ wọ̀ ṣé kò ta mẹ́lòmíì bàbá wa gbẹ́sìngẹ́ Ọlọ́run járí wọn pé wá ká wọn ni màá dá wọn ní òdodo ló lè pe ẹja jọ sọ irọ́ ò lè pọn nílé tèwé tàgbà bójú ọ̀tá pọ́njú náà a ò sọ òdodo ló lè pe ẹja jọ sọ ẹ̀yin ará Ẹ̀pẹ́ ẹ̀yin afẹ́ Ẹ̀pẹ́ ẹ̀yin olóyè Ẹ̀pẹ́ ẹ̀yin ọ̀tọ̀lú Ẹ̀pẹ́ ẹ̀yin ọ̀dọ́ Ẹ̀pẹ́ òdodo ló lè pé ẹja jọ sọ irọ́ ò lè pọ́n ní ilé tèwé tàgbà bójú ọ̀tá pọ́njú náà a ò sọ òdodo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sani wá sí atabo nílé yóò tabo lóde yóò tabẹ́ni tí ń ṣe wá sí yóò tabẹ́ni tí ń rán wá sí ẹni ò bá tábà ò lọ tún bẹ̀ ṣe ẹni ò bá tábà ò lọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáni wá sí o yóò tabo nílé yóò tabo lóde yóò tabẹ́ni tí ń ṣe wá sí yóò tabẹ́ni tí ń rán wá sí yóò tabẹ́ni tí ń gbọ́ wá sí ẹni ò bá tábà ò lọ tún bẹ̀ ṣe o ẹni ò bá tábà ò lọ bá mi tẹ̀ mọ́ wọn létí dáadáa pé ẹni ò bá tábà ò lọ tún bẹ̀ ṣe ẹni ò bá tábà ò lọ. èèyàn kì í máa retí wípé ìmbá ìlò níwáàsí gbọ́dọ̀ wí bọ́lọ̀ ń bá gbé wá lára àwọn ibi tí wọ́n tiẹ̀ ti lọ sọ̀rọ̀ mi ẹnìkan tó tún mẹ̀mí rí wọ́n mẹ̀mí lógún ọdún ó lé 30 ọdún pé bí mo ti máa ṣe wáàsí mi rè o kò wá tẹ́ wọn lọ́rùn nísìnyí wọ́n ní blọ́gà ni ìwọ pè mí blọ́gà tó o sì mọ̀ mí síran wà jaratan wà anna lastu bidhalika pé mi ò rí bẹ́ẹ̀ ẹnu tó fi sọ́hun Allahu yas'aluka fi dunya wal akhirah in kana ma qulta aqqa tó bá yẹ pé bó ti wí ní náà lórí yas'aluka rabbi
wasayujisika ọba mi ò bi ọ́ léèrè yóò san ọ́ lẹ́san. wọ́n wá ń fẹjọ́ mi sùn ń sì yànnàná rẹ̀ lẹ́yọ kankan. nínú àwọn ọ̀rọ̀ tí mo wí ń jò ní mo ní èyí tí ń bá wí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. mo ní wọ́n ní kódà nínú àwọn àfáà sọ wípé kán ra mọ́tò fóun èyí òun wọ́n lẹ́ni yẹn fún rẹ̀ gangan ló pledge pé òun fẹ́ òun ra mọ́tò òun ra fóònù. ṣọmọ yìí pé ó jọ gàté náà kó jọ gàté ó ṣe kíni ó sún mọ́ra wọn. àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ̀pẹ́. àwọn kan takú mi lórí ọ̀rọ̀ criteria kò ṣe criteria. mo fẹ́ lo ọ̀rọ̀ kan bẹ̀ yẹn náà. àwọn kan takú mi wọ́n ló sọ̀rọ̀ sáwọn ọ̀rọ̀ mi bá wọn wí. àwọn tá ń sọ yìí àfáà ni wọ́n o, wọ́n kàwé o, wọ́n lẹ́kọ̀ọ́ o, àwọn àmàmù náà ń bẹ́nu àfáà ń bẹ́nu wọn o. wáàsí ò gbọdọ̀ bẹ́yìn wí torí pálí jẹ̀nú ni yín, torí pé màláìkà ni yín, àbí nítorí pé ẹ jẹ́gi. ta ni wáàsí fẹ́ bá wí bí ẹ ṣe yàn? gbogbo yín ni màá tún tọ́ọ̀ṣì lẹ́yọ kankan lónìí. torí wípé ayé ti kúrò lánàá tá a máa bo ara wa mọ́lẹ̀, tá a máa tan ara wa. ṣé mọ̀ wípé ọmọ tí wọ́n ń pè ní Mohbad ń gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí táwọn èèyàn máa tírẹ́tì ní ẹ̀hún, ṣé mọ̀ pọ́lọ̀ ló ní kó máa fi kọrin láyé fi mọ̀ wípé ẹjẹ́ á tírèsì rẹ̀ gbábí, ẹjẹ́ á tírèsì ẹ̀ gbábí. àmọ́ wa ń tiwa o, wallahi inni aqulu lakum anni la akhafu ulufakum, mi ò bẹ̀rù ẹgbẹ̀rún yín. torí pé mo ti kánú al-Qur'an wípé alladhina yuballaghuna risalatillah, àwọn tí wọ́n bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run tàbí àwọn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run, yakhshawnahu, Ọlọ́run nìkan máa páyà. wala yakhshawna ahadan illa Allah, wọ́n gbọ́dọ̀ páyà ẹnìkankan yàtọ̀ sọ́lọ́run lórí iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́. wa kafa billahi asiba, torí pé Ọlọ́run ti tó lẹ́ni tí ó ṣọ́ wọn. nínú tó sì dá mi lójú ni wípé inna lanansuru rusulana, Ọlọ́run ní túláàsì ní kó wọn ràn òjíṣẹ́ òun lọ́wọ́. ó sì sọ fún Ànábì Muhammad pé wasda' bima tuhmar, sórí iṣẹ́ tá a pa ọ́ láṣẹ nì máa làámẹ́lẹ̀ má wojú èèyàn. níbi kan Ànábì Ọlọ́run sọ fún Ànábì pé wa anzir ashiratakal aqrabina, kìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n súnmọ́ ọ. ẹ mọ̀ pé bí mo ti ń ṣe wáàsí mi látàná wá rèé, ẹ rántí ìgbà táfà àkọ́dọ́ kú, wáàsí tí mo ṣe tó lámìláká táwọn èèyàn fẹ́ lè lé àwọn èèyàn lóko nítorí wáàsí yẹn. kẹ́nìkan ẹ̀ṣọ́ a máa sọ ń sìn gbá blọ́gà àwọn ń fún lówó, ta ní ń bùn mí lówó? ẹ mọ̀ tó ń pè ní blọ́gà ni àwọn tí wọ́n mọ blọ́gì ayé èèyàn, tí wọ́n gbé fọ́tò ẹ̀, tí wọ́n yà kàyákẹ́. mò ń sọ̀rọ̀ al-Qur'ani fún yín, mò ń sọ̀rọ̀ Ànábì Muhammad fún yín. Ọlọ́run àtànábì òjò yín lójú ẹ̀sìn rojọ́ mi káàkiri, ẹ̀ wá ń fẹjọ́ mi sùn. Sàídù jọ̀hún kọ́ ni Sàídì tòní o. gbogbo yín tẹ́ ń fẹjọ́ mi sùn ẹ ṣọ́ra yín o. tó bá yẹ pé lórí iṣẹ́ Ọlọ́run ẹ ṣọ́ra yín o. ẹ̀yin náà lọ́mọ o, ẹ ṣọ́ra yín, ẹ fi mí lọ́rùn lẹ̀ o. ẹ sì lóore tẹ́ ẹ fẹ́ ṣe nú ayé mi tẹ́rù yín ó mọ fi bà mí. nbí ayé mi ti bẹ̀rẹ̀ tó dé ipa wọlé kó ń bẹ̀. mi ò dárúkọ yín, ẹ wá ń lọ ń rojọ́, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. naam lillahi alham. àwọn threatening tó ń wá mo fẹ́ àdírẹ́sì ẹ̀ lẹ́yọ kankan. wọ́n ní mo sọ̀rọ̀ criteria. mo ti dúpẹ́ lọ́dọ̀ bàbá wa kan, wọ́n pè mí lánàá, a tún sọ̀rọ̀ dáadáa lẹ́ni, Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn, gbọ́ mi yé. mo ní tá a bá ń sọ̀rọ̀ criteria tá ń pè ní shurutul imama, wọ́n kì í lò lẹ́pẹ́. àbòsí, wọ́n tún ní mo sọ wípé àwa àfẹ́ ẹ̀pẹ́ àníṣẹ́ kan tá ń ṣe fún Islam àtàwọn àmáàmù bẹ̀ kọjá kálọ̀ọ́dẹ òkú, kálọ̀ọ́dẹ súná. ṣé rọ́ ni? ẹ sọ ṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe. iṣẹ́ táwọn àfẹ́ ẹ̀pẹ́ ń ṣe fún Islam
tó yàtọ̀ sí ká lọ mọ́ kírun sókù lára pàápàá àwọn ìmáàmù tún máa ń já sókù ṣé rọ́ ni àwọn ìmáàmù máa ń já sókù lẹ́pẹ́ pé òkú wa ni kì í sòkú yín ẹ já sókù ni sáwọn àfẹ́ já sókù lẹ́pẹ́ pé àwa la lòkú kì í sòkú yín àwa la sì ń jẹjọ èkú èkó ni èkú ìjẹ̀bú ni ṣé ẹ já sí ni. in kadhabtu fima qultu tí n bá parọ́ lórí tí mo sọ ẹ já mi ṣé yẹn ni mo wá sọ tí mo fi ṣẹ̀yìn ṣé rọ́ mo pa ni ìwúlò wo làwọn afẹ́ pé ń ṣe fún Islam lẹ́pẹ́ tá a bá ń ṣiṣẹ́ fún Islam ṣé bó ti yẹ kí Islam wà lẹ́pẹ́ rẹ̀ tínú wa ń bí yín pé mo sọ a sì ti mọ àfẹ́ pẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ṣe wáàsí àwọn ní olùmọ báwọn èèyàn ń lé tí wọ́n mọ bá wáàsí yẹn jẹ́ wáàsí ò gbọ́dọ̀ bá ṣe wáàsí ò gbọ́dọ̀ bá ìmáàmù wí kò gbọ́dọ̀ bá fà wí kò gbọ́dọ̀ bólóyè wí kò gbọ́dọ̀ bọ́ bá wí bọ́lá ti rí Islam ti yín Al-Qur'ani gan bá Muhammad wí abasa wa tawalla man antum ya kharabaytakum tani ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ọ̀rọ̀ Ọlọ́run ni mo ń sọ Ọlọ́run ló rán mi o ẹ̀yin náà sì mọ̀ o ṣé n tí mo sọ ò rí bẹ́ẹ̀ ni àní àfẹ́ ẹ̀pẹ́ṣẹ́ ẹ sọ wúlò tá à ń ṣe fún Islam tẹ́ ń ṣe fún Islam ńlẹ̀ yìí gbogbo yìí táwọn bàbá ànára lẹ̀ tẹ́ ń jẹ èwo lẹ fi kún bẹ̀ ṣe bẹ́ẹ̀ bàjẹ́ ni ṣé kí ṣókù kọ́lẹ̀ máa kírun sí lára kiri ṣé pati olókù kọ́lẹ̀ máa lọ ni ṣé pati kọ́là lọ ni àwọn àfa méjì kan ló lẹ̀ yìí rí Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún wọn wọ́n sì jólóòtọ́ àfa tá àti gan ni irú wọn mọ́ bàbá wa Fadilatu Sheikh Abdul Latif Amuni tagamadahu Allahu bi rahmatihi àti bàbá wa Musinu Edu Ọlọ́run járí wọn pé bí n bá ṣe wáàsí wallahi tí wáàsí yẹn bá mo ṣe wáàsí ó bá Malami Edu inú ilé wọ́n dẹ̀ sọ kalẹ̀ látòkè wọ́n wá mọ́ṣáláṣí wọ́n wá ṣàdúrà fún mi pé ó bá mi wí bó ti wí lórí hùn ẹ̀yin wá ń ta felefele ẹ fẹ́ kàbùkù ẹ sì fẹ́ tẹ́ bàbá wa Abdul Latif Amuni tẹ́ ẹ bá ṣe wáàsí tó bá bá wọn wí wọn á lókù là ń jẹ káàkiri òótọ́ làwọn ìwí a ṣiṣẹ́ fún Islam àwọn ni ẹ lọ bá àmọ́ tá a bá sọ nǹkan míì nísìn wọ́n lè ní wèrè níwà àwọn àfáà tí wọ́n dọ́lọ́ mọ̀nú ṣáfà wà láwa tá a kú nú ayé tí ẹ pé tí wàásí bá ti bá wa wí á máa bínú Ọlọ́run ń bá wọn ànábì Ọlọ́run wí ó bá Musa wí ó bá Nuhu wí ó bá Ibrahim wí wọ́n sì ń gbà á mọ́ra tó fi lè máa bá ànábì wí tí ó máa bá wọn yàwó ẹ̀ wí àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò gbọ́dọ̀ bẹ́yìn wí torí pé ẹ wà ní darajatul malaika ẹ jẹ́ ṣọ́ra yín mi ò ní gbà fún yín mi ò sì ní wojú yín gbogbo bá jẹ́ tọ́lọ́run àjọ kò tó bá pé lórí iṣẹ́ Ọlọ́run yìí o Sàyídù jọ̀hún èé ṣe Sàyídì tòní o tẹ́ mọ̀ mú bẹ̀bẹ̀ káàkiri pé ó sọ kínní kan àjọ máa wọ ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí yóò tabó nílé yóò tabó lóde yóò tabẹ́ni tí ń ṣe wáàsí ẹni bá tabá kó lọ tún bẹ̀ ṣe ni tẹ́ bá sì fẹ́ pa mí tọ́lọ́ ń bá ní ẹrí nípa lillahi alham àwọn tí wọ́n pa Mohbad ní ṣe wọ́n sinmi ayé wọn èmi sì mọ̀ wípé básìkò mi ò bá tó ẹ̀ lérí nǹkan ṣe ayé sì ti gbọ́ so alhamdulillah wọ́n ní mo sọ̀rọ̀ criteria bẹ́ẹ̀ ni wọ́n ní mo láwọn àfẹ́ ẹ̀pẹ́ òkú ni wọ́n máa ń jẹ káàkiri bẹ́ẹ̀ ni bí o bá rí bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ sáwọn afẹ́ ìjà sókú ni ìjà sówó òkú ni ìyún kákó ní lórí ẹ̀ káwọn padà sọ̀rọ̀ criteria tí wọ́n fi jẹ́ máàmù lẹ́pẹ́ tí wọ́n ní bóyá lára àwọn tí mo wí tí ò bá rí bẹ́ẹ̀ kán padà wá sọ tásìkò kọ́ ló bá dé káwọn tí ó bá pè kán pè kò rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ìntànpè lẹ́pẹ́ ọ̀nà méjì ló pín sí torí pé kinní kan máa dùn mí ọ̀rọ̀ téyìn ò bá mọ̀ dáadáa kò yẹ kó dá sí àwọn kan náà ń sọ̀rọ̀
mo rí prógráàmù kan náà lọ́sàn yìí tẹ́nìkan náà ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò yé yín. Ó dàbí kọ́rọ̀ máa ṣẹlẹ̀ ńlọrin kí n wá máa sọ bíi pé mo wà ń bẹ̀ kí n láwọn kan fún mi lọ́pdéètì kó wá dàbí ìtọ́mọ̀ lọ́rin tí ń gbé lọ́rin tó sì mójú ọ̀rọ̀ ìkọjá àyè ni. Káwá ń sọ̀rọ̀ ní tó ń ṣẹlẹ̀ lẹ́pẹ́ kára Ìlọrin àbí ara ibìkan kó wá máa sọ bíi pé òun rí rárá kò dáa ìkọjá àyè ni. Torí pé ọmọ ẹ̀pẹ́ ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ nígbà tójú rẹ̀ ò tó. Èèyàn gbọ́dọ̀ mọ bí ọ̀rọ̀ bá ń lọ ní ìsìn ẹlòmíì ò mọ ibi tọ́rọ̀ fì sí yóò béèrè lọ́wọ́ wrong person yóò sì máa lérò pé òun béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ èèyàn gidi. Ni mo fi dúpẹ́ fún àfáwà Abdulhakeem bóyá Ọládọ́gba ni wọ́n máa ń pè wọ́n Alhamid TV. Wọ́n ti ṣe program lórí ẹ̀ wrong information làwọn èèyàn sì fún wọn. Wọ́n sì padà sọ wípé wọ́n padà lọ share program tèmi hun pé ẹ lọ wò yẹn o. Kọ́lọ̀ ń bá mi ṣe dáadáa fún wọn. Àwọn ọ̀rọ̀ tí mo sọ lélẹ̀ mo tún fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ imam because àwọn èèyàn ń wò wípé wọ́n arrest imam kí ló dé kí ló ṣẹlẹ̀ àjọgbọ́n ìdí tí wọ́n fi arrest imam. Imam ò pààyàn, imam ò rẹ́pù èèyàn, imam ò sì lùyàn ní jìbìtì, imam ò gé orí èèyàn tó ráwọn èèyàn kò sí tí wọn ò lè àtàṣì mọ́. Ọ̀rọ̀ òṣèlú nílùú àti mọ́ṣáláṣí ló wà ń bẹ̀ á padà mẹ́nu débẹ̀. A wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ pé mo láwọn ṣàbòsí ṣé ṣàbòsí lórí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá ṣàbòsí lẹ́ẹ̀ sọ pé ṣàbòsí ìyín wẹ̀yìn kọ́mítì tìlú yàn pé kẹ́ ẹ ṣojú Ọlọ́run kẹ́ ẹ ṣojú ànábì kẹ́ ẹ ṣojú Islam kẹ́ ẹ ṣojú ìlú. Ẹ wá yapa Ọlọ́run ẹ yapa Islam ẹ yapa àwọn mùsùlùmí ẹ ṣẹ lọ́hùn lára àwọn mùsùlùmí ẹ ṣẹ lọ́hùn lára Ọlọ́run ẹ ṣẹ lọ́hùn lára ànábì ẹ ṣẹ lọ́hùn lára Islam nítorí pé ẹ fẹ́ tẹ́ àwọn kan lọ́rùn. Tẹ́ ẹ bá ṣàbòsí ẹ lẹ́ẹ̀ ṣàbòsí ṣùgbọ́n Ọlọ́run ó bí yín ṣé yín mo fi sọ̀rọ̀ báyìí adhalamtum amma adhalamtum ṣe ẹ ṣàbòsí àbẹ́ ẹ̀ ṣe kí náà ń pè lábòsí wad'u shay'in fi ghayri mawdi'ihi kéèyàn gbé nǹkan síbi tí ò tọ́ sí hadha huwa dhulmu tí gbogbo wa jọ mọ̀ fi ta'rif in definition pé wad'u shay'in fi ghayri mawdi'ihi kéèyàn gbé nǹkan síbi tí ò tọ́ sí ni wọ́n ń pè lábòsí. Tàbí an yaj'ala al-mar'u al-abyada aswadan kéèyàn sọ funfun kó sọ di dúdú nǹkan pè lábòsí nù. Kó o mú irọ́ kó o kún lótìtọ́ nítorí pé àwọn tí ò mọ Ọlọ́run àtànábì fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ hadha huwa al-Islam. Ọlọ́run wa ń sọ̀rọ̀ ẹ̀ wá ni wọ́n ń sọ̀rọ̀ ọba yín wí. Tó bá jẹ́ lórí ìtọ́ Ọlọ́run yìí o yín máa wí ni ẹ sì mọ̀ mí bẹ́ẹ̀ ẹnájì tó bá mi fún mi nù. Kí n wá bọ́ sórí criteria Islam kò pẹ̀lú tí wọ́n máa fi yànyàn sóyè lẹ́pẹ́ rárá bí tí wọ́n mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ kí mi Ọlọ́run ó bá mi kí yín, ẹ̀yin tẹ́ ẹ sì ń takò mí Ọlọ́run ó bá mi kí ẹ̀yin náà. Ẹ̀yin méjì lọ́lọ́run ó kí torí ẹ̀yin méjì náà lẹ́jọ́ lẹ́san. Àtẹ̀ntí ń sọ pé ó sọ́ọ̀rẹ́ àtẹ̀ntí ń sọ pé kò sọ́ọ̀rẹ́ mi ò sọ nítorí ẹnìkan o. Kódà bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan fún mi tí ò rí bẹ́ẹ̀ tí mo mọ̀ pé kò dájú pé kò rí bẹ́ẹ̀ mi ò ní gbà má kàn gbọ́ ni. Mo mọ àwọn nǹkan táwọn èèyàn sọ fún mi tí wọ́n pé eléyìí ò rí bẹ́ẹ̀ tí mi ò ní dé bẹ́ẹ̀. Torí pé àwa náà ò kéré nínú ilẹ̀ yìí tá a máa ti ń ṣẹlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ ṣurutul imama ẹ̀pẹ́ pín sí méjì. Ìjẹ̀bú ẹ̀pẹ́ ń bẹ àwọn èèyàn ní conflict ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn gangan sì ló nílùú gangan àsìlè yátàn tó jẹ́ pínlẹ̀ ìlú. Èkó ẹ̀pẹ́ ń bẹ Èkó ẹ̀pẹ́ yìí mọ̀hájírù làwọn àwọn tí wọ́n tẹ̀lé Kòsọ́kọ́ wá nígbà tí Kòsọ́kọ́ níṣòro lẹ́kọ̀ọ́ tó sáwẹ́pẹ́
àwọn ń jẹ́ almahajir táwọn Ìjẹ̀bú ń jẹ́ onílùú, táwọn ń jẹ́ àlejò táwọn náà donílùú, tí kò sọ́kọ́ lu ọdún 11 tó sì sọ pé òun padà lọ. Àwọn tí ò lè tẹ̀lé mọ́ kí la fẹ́ lọ́ọ́ ṣe, làwọn tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ Ẹ̀pẹ́, àwọn ni wọ́n ní Òkè Balógun First Ẹ̀pẹ́ Central Mosque, àwọn kọ́ ni wọ́n ń jà lọ́wọ́. Torí pé ẹlòmíì ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ìmáàmù Ẹ̀pẹ́ kò yí ẹlòmíì. Central Mosque Ìta Òpó, Central Mosque ìlú ni. Central Mosque Òkè Balógun, Central Mosque ìlú ni. Àmọ́ àwọn tí wọ́n ní ìlú gangan, àwọn tí wọ́n ń jà lọ́wọ́ yìí ni. Àmọ́ àwọn méjèèjì náà lọ́jọ́ ṣe kí ni o, lọ́jọ́ ń donílùú. Torí pé ńgbà tí àlejò bá ti pẹ́, yóò ṣe kí ni, ó ti donílé. Ìyún bálánsà rẹ̀. Mọ́ṣáláṣí tí wọ́n wá ń pè ní First Ẹ̀pẹ́ Central Mosque, àwọn méjèèjì ni wọ́n jọ kọ́. Àbòsí náà ló yà wọ́n látara pé a tẹ̀lé Islam, a sì tẹ̀lé Ànábì, a tẹ̀lé Súnnà. Torí pé àwọn tí wọ́n jó nílùú yìí, tí wọ́n gba àwọn ti bẹ̀ẹ̀nì lálejò, wọ́n rí pé nínú àwọn àfáà wà nínú wọn. Àwọn tí wọ́n sì kọ́kọ́ jẹ ìmáàmù ń bẹ̀, Haúsá ni wọ́n. Malam Audu. O gbọ́, Malam Audu, Abdullahi Audu, tọ́mọ rẹ̀ jẹ́ Usman, tóun jẹ́ alága tafsir. Ibi àbòsí ti wá wájọ́ náà ni wípé àwọn tí wọ́n jẹ́ ansọ́ọ̀rù yìí, muhajiri yìí, táwọn jẹ́ Èkó yẹn, wọ́n gbéjọba ìsìláàmù kalẹ̀ kó lè fẹ́fọ́ àwọn nìkan gẹ́gẹ́ bí ìrònú Haúsá, wípé ẹni tí ìbá ṣe bí irú àwọn kèfèrí ni. Ó lè máa gbégún, ó lè máa bọfá. Wọ́n gbé ìjọba Islam ságbolé 3 ládùúgbò Èkó. Kò ságbolé kankan tó jágbolé ìmáàmù nínú Ìjẹ̀bú tó nílùú. Adadulumun, àbòsí tó ga nìyẹn. Ìlú yìí ìbá lálàáfíà tó bá já sí pé tí máàmù kan bá gbéṣẹ̀ lọ́hùn, ìmáàmù kan ó padà sí Ìjẹ̀bú. Mi rò pé gbogbo ẹnjìníà àbá lálàáfíà dọ̀la. Bó ṣe yẹ kó rí nù. Wàhálà tá ń rí lé ní tẹ́pẹ́ ó dàgbàsókè yìí. Ìjẹ̀bú Ẹ̀pẹ́ wọ́n níbi tán ti ṣàkóbá fún ìlú yìí. Èkó Ẹ̀pẹ́ náà níbi tán ti ṣàkóbá fún ìlú yìí. Èkó Ẹ̀pẹ́ ṣàkóbá fún Islam àtàwọn mùsùlùmí àti ìlú yìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Ìjẹ̀bú ṣàkóbá fún ìlú yìí níbi ọ̀rọ̀ ìjọba àgbésí ayé. Níbi ayé nìjẹ̀bú ti ṣe àbòsí. Níbi ẹ̀sìn làwọn Èkó Ẹ̀pẹ́ ti ṣe àbòsí ìlú Ẹ̀pẹ́ táàfi lálàáfíà dọ̀la tó fi ń jọpá àjọ àríbá kan náà. Tá a fi wá lọ́ba lọ́tún lọ́ba lósì béèrè pé báwo ni wọ́n ṣe ṣàbòsí náà. Bí wọ́n ti ṣe jẹ́ n kọ́kọ́ sọ ti Ìjẹ̀bú. Ìjẹ̀bú ṣàbòsí Èkó. Lóòótọ́ Ìjẹ̀bú ló ní ìlú lóòótọ́. Gẹ́gẹ́ bí n tá jọ mọ̀ tẹ́nìkan ò lè yẹ. Ó wá ń di pé Ìjẹ̀bú ń jẹ bálẹ̀. Èkó Ẹ̀pẹ́ náà ń jẹ bálẹ̀. Torí àwọn Ìjẹ̀bú àwọn máa ń wà ní refinery area. Wọ́n lọ ń dáko, wọ́n lọ dẹ́gẹ̀ẹ́ tó bá dọdún ni wọ́n wálé láti wá aṣọdún. Àwọn Èkó Ẹ̀pẹ́ jẹ́ ọlọ́làjú. Wọ́n ní ọ̀làjú ìwé. Èkó ni wọ́n ti ń bọ̀. Wọ́n ní ọ̀làjú ju Ìjẹ̀bú lọ, wọ́n sì ti kàwé. Àwọn Èkó Ẹ̀pẹ́ yìí ti ń jẹ bálẹ̀. Wọ́n ti jẹ bálẹ̀ bíi 11. Nígbà tí Ìjẹ̀bú jẹ bálẹ̀ 3, torí pé Ìjẹ̀bú fi ìlú lẹ̀ fún wọn. Ìlú wa àwọn náà bẹ̀rẹ̀ sí ní jẹ bálẹ̀ pé 11 lọ́dọ̀ tí wọn. Bálẹ̀ di 3 lọ́dọ̀ Ìjẹ̀bú. Àwọn méjèèjì wá foríkorí. Pé in tó ṣẹlẹ̀ ni pé bálẹ̀ méjì ló wà
Èkó ẹ̀pẹ́ ní baálẹ̀, Ìjẹ̀bú ẹ̀pẹ́ ní baálẹ̀. Tí baálẹ̀ kan bá ti kú, èyí tó bá wà láàyè ẹ jẹ́ á fi jọba, ká wá máa rotate ọba láàrin Ìjẹ̀bú àti Èkó. Nígbà Ọlọ́run fẹ́ parí iṣẹ́, baálẹ̀ Èkó yẹn lọ́lọ́run ní kó kọ́kọ́ jáde láyé. Ìjẹ̀bú lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ Olú Ẹ̀pẹ́, ìyí ni wọ́n ń pè lábìdákun. Ló fi jẹ́ pé tó o bá ń gbọ́ pópó ọba, ọba máa ń sọ̀kalẹ̀ látòkè ni lọ gbatẹ́gùn lábẹ́ igi ńsàlẹ̀. Látòkè ń ni wọ́n pè ní pópó ọba. Àbídákun yẹn jẹ́ Olú Ẹ̀pẹ́. Àwọn Èkó Ẹ̀pẹ́ náà sì fara mọ́, wọ́n jẹ ọba ẹyọ kan. Nígbà ọba yẹn wá kú, kí àwọn Èkó wá mú ọba lẹ̀, nìjẹ̀bú wá fárígá pé nílùú àwọn ànígbà tó bá jẹ́ Olú Ẹ̀pẹ́ yẹn àwọn ò jẹ mọ́, àwọn ọmọ jọ lọ́jà. Wọ́n wá bẹ̀rẹ̀ ogun láàrin wọn. Èkó ò ní jẹ́ Olú Ẹ̀pẹ́, Èkó ò ní jọba, Èkó ò ní jọba, tí kádàrá Ọlọ́run fi dé tán fi jẹ. Ṣé ẹ mọ̀ pé lápá abẹ̀hún àdéhùn ní lọ́dọ̀ Ọlọ́run, awfu bi ahadillah. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, innal ladhina yubayi'unaka, níjọ́ tẹ́ ẹ bá dìjọ́ ṣàdéhùn tẹ́ ẹ sílẹ̀ àdéhùn, innama yubayi'una Allah, Ọlọ́run ọba lẹ̀ ń bá ṣàdéhùn, yadullahi fawqa aydihim, àdéhùn tẹ́ ẹ jọ ṣe ń jọ ní àṣẹ Ọlọ́run ti wà lórí ẹ̀. Faman nakatha fa innama yankusu ala nafsi, àwọn tí wọ́n yapa àdéhùn yẹn wọ́n jàǹbá ara wọn ni, wọ́n rojú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ibi tílù yìí ò ti lálàáfíà nìyẹn, kẹ́lẹ́ mọ irú òṣèlú tí wọ́n ń bá bọ̀. Ìjẹ̀bú fárígá pé nílùú àwọn. Ṣé mọ̀ pé níbi ètò ìjọba tá ń darú, ta ló ṣàbòsí? Ìjẹ̀bú. Níbi ètò ẹ̀sìn tó jẹ́ tọ̀run, Èkó Ẹ̀pẹ́ ló bàjẹ́. Ọ̀nà tí wọ́n fi gbà bàjẹ́ rèé, torí pé wọ́n ṣe déédéé. Tọ́lọ́run sọ fún wa pé ìdílù huwa aqrabu littaqwa, ẹ ṣe déédéé ni ó jẹ́ ká mọ̀ pé níbẹ̀rù Ọlọ́run, kẹ́lẹ́ mọ ibi tí nǹkan ti ń bàjẹ́ bọ̀ wá. Àwọn tí wọ́n jó nílùú pẹ̀lẹ́yìn tẹ́ ẹ wá bá wọn, ẹ wá jọ kọ́ mọ́ṣáláṣí. Kódà àwọn Ìjẹ̀bú ló tún múlẹ̀ lẹ̀, ẹ wá jọ kọ́ mọ́ṣáláṣí nì. Kódà bí n tí wọ́n ń sọ, Ìjẹ̀bú gbà pé contribution àwọn ló pọ̀ jù. Ẹ wá gbé tó oyè kalẹ̀, ẹ wá pín sáàrin Èkó nìkan, kò ní kàn Jẹ̀bú. Yóò máa já sí pé ìmáàmù Ẹ̀pẹ́ látèkó, náìbí Ẹ̀pẹ́ látèkó, ẹ̀kẹta Ẹ̀pẹ́ látèkó, wọn á wá fún Ìjẹ̀bú lẹ́kẹrin. Bí mọ́mọ́ bá ti wá ń kú, ẹ̀kẹrin yẹn ò ní sún, yóò kàn wá ń bẹ̀ permanent gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀. Azazulumun, báwọn tí bẹ̀rẹ̀ náà ṣe ṣàbòsí. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn lómi ọmọ ní kí ni ń wí. Torí pé kò ní tẹ́ àwọn kan lọ́rùn lọ́tún, kò ní táwọn kan lọ́rùn lósì. Ẹ lọ béèrè ìtàn. Ìjẹ̀bú yapa àdéhùn, àbòsí ní lọ́dọ̀ Ọlọ́run. Èkó Ẹ̀pẹ́ ló bẹ̀ sí jẹ́, Ìjẹ̀bú ló bètò ìgbésí ayé jẹ́ lẹ́pẹ́. Tá a fi lálàáfíà, kẹ́nìkan wá máa ròyìn ara ẹ̀ pé we are decent, we are different. No different between you. Kò sí yàtọ̀. Bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà. Ẹni ó fayé jàǹbá àtẹni ó fẹ̀sìn jàǹbá, táǹtì ẹ burú jù níwájú Ọlọ́run. Wọ́n wá gbé tó ìmáàmù kalẹ̀, ó wá fẹ́ fún àwọn nìkan. Ìmáàmù Èkó, náìbí Èkó, ẹ̀kẹta Èkó. Ìjẹ̀bú ó wá jẹ ẹ̀kẹrin, kò ní sún, kò ní dẹ̀kẹta, kò ní di náìbí, kò ní di ìmáàmù. Nínú ìlú bàbá wọn, lórílẹ̀ wọn, táwọn èèyàn ti wá bá wọn lálejò. Ẹ mọ̀ pé wọ́n ní amúkun ọ̀rẹ́rẹ́ wọ́. Olókè lẹ́ ń wo ẹ wò sálẹ̀, ibi ọ̀rọ̀ Ẹ̀pẹ́ ti kọ́kọ́ wọ́nu. Torí wọ́n tó òye tó fẹ́ máa sọ̀rọ̀ ń ta tó rò pé ń sọ̀rọ̀. Èyí tá ń sọ yìí, gbogbo àwọn míì wọn mọ̀, kódà ẹni tó ẹ̀mí ò mọ̀ tó jágbàlagbà. Ibi ọ̀rọ̀ Ẹ̀pẹ́ ti wọ́nu supremacy. Èkó fẹ́ máa proof supremacy, Ìjẹ̀bú fẹ́ máa proof supremacy.
ṣebí tẹ́lẹ̀ Ẹ̀pẹ́ Central Mosque Òkè Balógun, Ìjẹ̀bú Central Mosque Ìta Òpó, supremacy ló bí first Ẹ̀pẹ́ Central Mosque lórí ọ̀rọ̀ president general no president general, lórí ọ̀rọ̀ League of Imam ló change orúkọ mọ́ṣáláṣí di first Ẹ̀pẹ́ Central Mosque. Mi rò gbogbo supremacy, Ìjẹ̀bú fẹ́ máa claim supremacy, Èkó náà fẹ́ claim supremacy, ló ń dá wàhálà lẹ̀. Ìjẹ̀bú ò fẹ́ gbà, Èkó náà ò sì fẹ́ gbà, kó wá ń lo agbára tó ní àti power rẹ̀, wọ́n fi ń ṣayé, ó wá dàbí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá. Àwọn Ìjẹ̀bú kí ló gbé wọn tí wọ́n fi Òkè Balógun ọ̀hún lẹ̀? Torí pé wọ́n rí sí ìyà àti ìṣẹ́ àti ìfojú ẹni gbolẹ̀. Kí ni ká ti gbọ́? Èyí tá ń sọ yìí, táwa generation yìí náà bá fẹ́ sọ dáadáa, àbòsí ní gbogbo ẹ̀. Èèyàn ṣe wá báyàn ń lu ẹ̀, tẹ́ni yẹn ò ní lè jẹ ìmáàmù ń lu yẹn, kò ní lè jẹ náà ìbí, kò ní lè jẹ nǹkan kan. Táwọn ti bí sì ti pín sílé wọn bí ilé táwọn rí sí favourite lọ́dọ̀ tàwọn. Pé àwọn àfáà yìí, àwọn làfáà ọba. Ibi ọ̀rọ̀ ti wọ́ wá nù. Àwọn Ìjẹ̀bú yẹn wá ń bẹ gẹ́gẹ́ bí onílùú, wọn tún lọ. Kí wá ló dá wàhálà lẹ̀? Wọ́n wá fẹ́ ṣe nǹkan, wọ́n fún wọn ní màálù. Ìjẹ̀bú is a community that has two parts in the town, Aleke, Ebode, tán ládùúgbò mẹ́rin, ká má tí sọ extension, and they are the most populous people. Ìjẹ̀bú dẹ̀ máa ń dá owó, wọ́n sì máa ń pọ́n àfáà lé púpọ̀, káyé tó bàjẹ́ nísìn. Wọ́n wá fún wọn ní màálù, wọ́n wá pa màálù tán. Àwọn Èkó Ẹ̀pẹ́ wá gbé ìtàn ẹyọ ọ̀kan fún odidi community kan tó sì jó nílùú. Ìjọ yẹn nínú bí àwọn bàbá yẹn pé lè di máàmù, ẹ̀tún rẹ omi ìgbé ẹ̀yìn ìfẹ́ máa rẹ wá jẹ ni. Ṣàn pé níjọ yẹn àwọn èèyàn ń fẹ̀ sí kóyàn lẹ́rú ni. Kódà tó bá fẹ́ kọ́yàn ní kéwú, wọ́n ò fi kéwú kó ẹ lẹ́rú. O ò ní lè kílèmù ràn rẹ. Lọ́mọ kéwú ọmọ dáwákà, bàbá wa ló ní wa tapá torí, àfáà wa ló ní wa ti fún tẹ́dọ̀, àfáà wa ló ní wa tẹ́bi ti ràn wá. Ó mọ̀ sí wọn, ẹbí ẹ ó mọ̀ sí wọn, ó ní freedom. Ìyíhun náà ni ọ̀tá tí Sheikh Adam gbà lọ́dọ̀ àwọn àfáà tán bá láyé pé ìwọ kàn sọ kéwú dọ̀fẹ́, ó kọ́ wọn ní kán máa lọ́kọ́ lọ́ máa lò ó kó wọn lẹ́rú. Gbogbo ọmọ ẹ̀mí tó kú lọ́dọ̀ wa ló dàfà, wọ́n ń ṣépè fẹ́ni tó bá lọ mọ́ríkàsì ńgbà náà ni, tí wọ́n máa dáwákà pé kéwú ń bẹ lọ́fà máa bọ̀, máa wulẹ̀ lọ mọ́ríkàsì lọ kéwú. Lára àbùkù tí wọ́n máa táǹgbà náà sí mọ́ríkàsì ni pé kéwú àwọn bàbá ni kéwú gidi, tí wá yàtọ̀ sí tó nígbàrà gbùrù, kéwú náà wùyí àkédà àmú ẹnu. Òun náà làwọn náà wá ń dààmú ẹnu lónìí sí. Kéwú, wọ́n ní kéwú àwọn bàbá pé kéwú Sheikh Adam ṣe kéwú gidi, in tí wọ́n ń sọ ńjọ́ náà nu. Nígbà ó yá kéwú gidi yẹn wọ́n ń ṣépè fẹ́ni tó bá lọ ké nínú ọmọ kéwú, wọ́n ń yọ rẹ̀ fáwọn ọmọ tí wọ́n sì ní kọ̀rọ̀, nítorí káwọn ọmọ tí wọ́n ní kọ́ mọ́ lọ ké kó lè dẹrù àwọn ọmọ tí wọ́n. Wọ́n ní kéwú àwọn bàbá ní kéwú gidi, tí wá yàtọ̀ sí tó nígbàrà gbùrù, kéwú náà wùyí àkédà àmú ẹnu. Can you imagine? Náà wù yẹn ni gbogbo wọn wá ń rán mọ́ lónìí, ni wọ́n ń sọ Lárúbáwá lóde. Ọlọ́run ní àbáwá Adégúnwà, Ọlọ́run ní járí wàhálà, Ọlọ́run ṣẹ́jú àánú wa. So ibi tí àwọn Ìjẹ̀bú bínú ló bí káwọn náà ya, ni wọ́n fi lọ dá Ìta Òpó Central Mosque tí wọ́n lẹ̀, làwọn náà fi bẹ̀rẹ̀ sí ní jẹ ìmáàmù, làwọn náà ń joyè. In tó bí Central Mosque méjì lẹ́pẹ̀ẹ́nu fún wọ́n tó bá mọ̀, in tó bí ọba méjì lẹ́pẹ̀ẹ́nu fún wọ́n tó bá mọ̀, ní community ṣe ń jẹ́ méjì. Àwọn tìta Òpó tó ń jà yìí gangan ni wọ́n ní ìlú. Àwọn tọ̀hún tó ń jẹ́ Èkó Ẹ̀pẹ́, ìtàn tí ò bò ní àlejò ni wọ́n tí wọ́n wá,
tí Jẹ̀bú sì gbà wọ́n láàyè, kò sọ́kọ́ tó sì wá ọdún 11 ló lò ó sì padà lọ. Àwọn tó kù tí wọ́n jáṣẹ́ kù bọ̀ là ń pè ní Èkó Ẹ̀pẹ́. Ó rí i pé Ìpọ̀ṣù ń bẹ ń bẹ̀, ó borúkọ Ìpọ̀ṣù lẹ́kọ̀ọ́ lọ́hùn, ó bá Onígà, mi rò pé ó gbọ́, ó bo Onígà, ó tún bá orúkọ mi tí ó máa pé Èkó yẹn lẹ́mọ lókèétì ẹ̀ mọ́, eléyìí ń ṣọpọ́rọ́ àbùkù. So àlejò wa ń fìyà jẹ onílé ló bí kóníkálùkù lọ pé àwa náà ó lọ dá tiwa lẹ̀, ẹ máa ṣe tiyín ká máa ṣe tiwa. So in tó bí Central Mosque méjì nu. Nígbà kan sì rèé President General yìí Èkó Ẹ̀pẹ́ ti lórí kó tó bọ́ sọ́dọ̀ Ìjẹ̀bú, kó tó tún wá padà sọ́dọ̀ àfáà dáadáa Fọdílátù Sheikh Sàdálà Abdulrahman Abíọ́lá lọ́wọ́ kọ́lọ̀ ń sì jò lópẹ́. Ìyẹn lẹ ṣe rí ìjà tó wà lórí ẹ̀, ìjà supremacy àní gbà fún Sàdálà láti là tẹ̀lé ẹ gbọ́, torí pé báyìí supremacy yẹn náà ló débẹ̀ fẹ́yìn tí ò yé. Torí pé níjọ́ míì ẹlòmíì máa lérò yìí pé ṣífì ìmáàmù ẹyọ kan ló wà lẹ́pẹ́. Ìlú làwọn méjèèjì tí wọ́n sì lọ́ba tí wọ́n sì níjòyè. Ìyẹn jẹ́ ẹ̀ka kan. Ẹ jẹ́ wá padà sí criteria tí wọ́n fi ń yan imam. Apá kan nínú àwọn méjèèjì òun ń lo agboolé, apá kan nínú àwọn méjèèjì ń gbọ́ òun dé òun wo ohun tó ṣẹlẹ̀ lọ́hùn pé àwọn ò ní lo agboolé kó mọ́ dìjà. Wọ́n wá pín sádùúgbò 8 ni wọ́n máa fi yan oyè wọn. Nínú Àlékè wọ́n ládùúgbò 4, nínú Ẹ̀bọ̀dè wọ́n ní àdúgbò 4, ó ń ṣàdúgbò 8. Lọ́dọ̀ àwọn tọ̀hún náà àwọn ládùúgbò 6, àmọ́ agboolé àwọn ẹbí kan ló ń joyè ń bẹ̀. Àwọn agboolé kan fọ́ọ̀lù sókè Balógun Lágbàdé, agboolé ìmáàmù nu. Èyí ń jẹ́ agboolé Áúdù, ta ní òun jẹ́ Haúsá ń pìlẹ̀. Lọ́yẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe kútúbà dọ̀la ó gbọ́ Bìní ní gáfárà aláwùmùhí. Gẹ́gẹ́ bí èdè táwọn ń lò ń jọ yẹn Haúsá ni wọ́n fi ń ṣe. Agboolé ìmáàmù fọ́ọ̀lù sí Òkè Balógun Ìsàlẹ̀ Àgòrò, agboolé náà ìbí fọ́ọ̀lù sí Òkè Pọ̀ṣù Lágbàdé, agboolé ìmáàmù fọ́ọ̀lù sí Báàdó Òkè àti Báàdó Ìsàlẹ̀. Agboolé astafula agboolé náà ìbí fọ́ọ̀lù sí Òkè Pọ̀ṣù Lágbàdé, agboolé ẹ̀kẹta fọ́ọ̀lù sí Báàdó Òkè àti Báàdó Ìsàlẹ̀ tí wọ́n ń pè ní Bàdó. Nígbà táwọn Ìjẹ̀bú fẹ́ ṣe tí wọ́n rí pé kó má lọ dá wàhálà lẹ̀, wọ́n wá ní pé tó àwọn ọmọ rotate ẹ̀ ládùúgbò sádùúgbò, ibi tí àdúgbò tó bá kàn wọ́n mú yàn wá, ẹni tán bá wá mú wá wọ́n wá mú wá ìlú ni ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíní wọ́n jọ fọwọ́ sí bí wọ́n ti yàn nù. Èyí tí mò ń sọ yìí tí ò bá wá rí bẹ́ẹ̀ ní kó o já mi kì í ṣe kájọ bínú. Ọ̀rọ̀ mọ́ lọ́dọ̀ Sheikh Adam ni tí wọ́n kọ sínú tírà pé wà man ya'i tarikha fi sadri, gbogbo ẹni tó bá ti lè mú ìtàn tó lè gbé sínú ayé ẹ̀ báyìí àdó àmẹ́rà ìlà umurihi, ó ti fi ọjọ́ orí kún ọjọ́ orí ẹ̀. À ń ṣiṣẹ́ ẹ̀sìn, afámẹ́lò ní ṣe wá sí lẹ́pẹ́ tá ń ṣe wá sí ni, ṣèbí tá bá lọ kó mọ ni, tá bá lọ òkú àwọn alókù là ń sin káàkiri ẹ̀ wá ń bínú kí wá lẹ́ ń sin bólẹ̀ tí ń ṣe dáwà ṣe ní dáwà kan. So criteria tí wọ́n ń lò nu, kódà ẹni yẹn mọ kéwú tó yẹ bá kan lé wọn, ó mọ kéwú kò mọ kéwú yóò joyè. Mi ò ní èyí tí mo wá fẹ́ wí ẹjẹ́ àjọ máa gbọ́ o. Àwọn kan tó ń sọ pé criteria kò ṣe criteria nílùú yìí àfa wọ́n ti fi ọ̀mùtí jẹ ìmáàmù gbogbo ìlú tí wọ́n sì sọ pé yóò padà máa kéwú. O gbọ́ mi ò ní sọ àdúgbò, o gbọ́ mi ò ní sọ àdúgbò. So wọ́n ní yóò padà máa kéwú
tó sì já sí pé ẹni yẹn jẹ́ máàmù yẹn yóò tún mutí lágbo pátì tí wọ́n lọ́wọ́ wálé. Kéwú ọ̀hún ẹni yẹn ò rí ké, ó sì jẹ ìmáàmù ńlẹ̀ yìí tó fi kú. Kódà ń gbò dàgbà ó tún máa ń gbé ọtí sínú àgé lẹ́gbẹ̀ẹ́. Ṣé criteria tẹ́ ń sọnù? Alẹ́ ẹja tún tó bàjẹ́ ṣe. Ẹlòmíì máa tún jẹ ìmáàmù lẹ́yìn ẹni yẹn náà tóun ò tiẹ̀ lè ké nǹkan kan nínú Al-Qur'ani rárá, kódà kò lè dára bàná ké, kò gbọ́n tí wọ́n fi ń kírun sókù lára tí gbogbo ayé náà sì mọ̀. Ẹni yẹn náà jẹ́ ìmáàmù, kódà gbogbo ohun tó lè kà lórí mímbàrí kò sọmọ tí ò lè kà nínú ẹ̀pẹ́ yìí náà ni o. Ok, àwa ń sọ̀rọ̀ criteria wo lẹ́ ń lò? Àwọn kọ́ ni pé criteria agbolé failure ni nínú Islam, torí pé al-imamatu laysat bil wiratha, ìmáàmù èé ṣe ń téèyàn ń jogún, innama iya bil ikhtiyari, wọ́n máa píkì èèyàn ni, wọ́n ń ṣẹ̀ṣà èèyàn ni. Bẹ́ẹ̀ bá wá rí tírà tó sọ pé ogún ìdílé ní èyí tí mò ń sọ yìí, Ọlọ́run rí pé kì í ṣe pé mò ń àtàkì ẹnì kankan, tó yẹ pé mò ń àtàkì ni Ọlọ́run fi ẹ̀jẹ̀ mi, mò ń sọ bọ́lọ̀ ti rán mi ni. Al-imamatu takunu bil ikhtiyar laysati bil wirathiyya, ìmáàmù kì í ṣe ogún, kì í ṣe property tí wọ́n máa jogún ẹ̀. Wọ́n máa ń yànyàn sí ni pé ta ló dáa jù, ta ló mọ̀ jù, ta ló dángájíá jù. Lẹ́ni o mọ kéwú o mọ kéwú o, tó bá kan lẹ́yìn ó jẹ́. O mọ kéwú o mọ kéwú, tó bá wá sádùúgbò yín, tó bá jẹ́wọ́ náà ni wọ́n fẹ́, tó ti ń ṣe dáadáa sáwọn ti bí, àwọn tọ̀hún, àwọn high chief, àwọn small chief, àwọn olórútún, àwọn nǹkan kan, ó mọ̀ ó mọ̀ kéwú yẹn ìbá máa tó nǹkan, ó joyè yẹn. Criteria wà. Ẹ lọ wo ìlú iná mọ̀ ni. Àìmọye ajánásì tí ò lè dá nǹkan kan já. Wọ́n dẹ̀ joyè ajánásì tí wọ́n lè ka Kùránì báyìí kó yanjú láwùjọ. Ẹ̀dẹ̀ ni a máa tanra wa, ká máa tanra wa, ká máa nílùú iná. Ṣé ẹ̀yin náà rí ni? Ṣé bẹ́yìn ń jáde lọ́ọ̀ta? Ṣé bí Ìlọrin ti rí nu? Iṣẹ́ táwọn bàbá yẹn ṣe lẹ̀ tó fi ń pe ẹ̀pẹ́ alálùkùránì, ẹ sì ń bàjẹ́, ẹ̀ ń fọ́gi mọ́, ẹ̀ ń wógi mọ́. Tábà wá ń sọ̀rọ̀, ẹ̀ ni wọ́n bá yín wí, ẹ̀yin dẹ̀ ń lọ́lá, ẹ̀ dẹ̀ ń dípò, ẹ̀ dẹ̀ ń ga, ẹ̀ dẹ̀ ń baṣẹ́ àwọn àgbàlagbà àná jẹ́ nítorí ntẹ́yìn fẹ́ jẹ́ àti ntẹ́ fẹ́ jẹ́. Àwa ni ṣé mi ń bá yín jẹ́ ni? Ṣé mo ń bá yín jẹ́? Ẹ̀tọ́ wo lẹ̀ ń pín tó kàn mí? Ṣé báwa ń ṣiṣẹ́ ni? Ẹ̀yin sì ń pín owó. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe fún Islam? Iṣẹ́ wo lẹ̀ ń ṣe fẹ́ pẹ́? Bẹ́ẹ̀ bá hate me, ẹ hate me. If you like me, I will like you. If you don't like me, I won't hate you, but I will ignore you. Èmi ò ní fi ṣe pé you hate me, I hate you. No. If you like me, I like you. If you hate me, I will ignore you. Àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ni wọ́n máa wí. Tá a bá ń sọ̀rọ̀ criteria, ẹ̀pẹ́ aṣàbòsí Islam in general, in total, we are not there. We need reform. I mean, we need to reform ourselves. We need change. We need a better future that is better. Àwọn ọmọ wa tó bá ti ṣe wàlímọ̀ tán wọn kéwú mọ́. Ewé àtegbò ni. Ṣáàmọ́ yí àwọn àfáà ń lu ti tó yẹ pé wọ́n lè dáyà sí ka ni. Tẹ́mi bá káyà sí iṣẹ́ ìrọ̀ Ọlọ́run báyàn. Níbo ni pàrà òsì àtọ̀tún àtòsí ń bolà àti ní pàrà. Ẹ já sòótọ́ fúnra wa. Ẹ wá já dákun. Ẹ já jọ gbèlú ìgà. Tá a bá gbèlú ìgà Islam la fẹ́ gbéga. Ẹ má jẹ́ ó máa bàjẹ́ lọ. Ẹ má jẹ́ ó jẹ́ kọ́rọ̀ Ànábì iṣẹ́ lára wa pé la ya'ti ala nnasi zamanun illa wa ya'ti ba'dahu sharrun minhu. Ànábì ní ìgbà kan ò ní wá àfi kéyìí tí ó wà lẹ́yìn ẹ̀ kó tún burú ju ta kọ́kọ́ lọ. Àwa tá wá wà lẹ́ni tá ń pera wa ní League of Imam and Alphas, àtúnṣe tó yẹ ká ṣe rèé.
bí báwo lẹ̀pẹ́ ṣe fẹ́ dì lọ síwájú. Iṣẹ́ táwọn àgbàlagbà yìí ṣe lẹ̀ táwa ń jẹ tá a fi níyì tán fi ń kí wa pé ẹ máa wọlẹ̀ ẹ máa rọra, ẹ dákun èyí lẹ̀ yìí ṣe wọlé ṣe kún ṣé ẹ ṣe kún ṣé ẹ ṣe kún ṣèbágbádá àtàlùkì ń bà nìkan ni agbádá àtàlùkì ń bà nìkan lẹ́ẹ̀fi dáwọn ìmáàmù wa mọ̀ pé àwọn ní agbádá ńlá wọn sì lálùkì ń bà tó yáyì. Ìyún Ọlọ́run kó ṣíjú àánú wa. Ọ̀rọ̀ criteria ẹ̀pẹ́ nù, ọ̀rọ̀ ń tó bí mọ́ṣáláṣí méjì lẹ́pẹ́ nù, kìí ṣe pé nǹkan mi. Àbòsí ọ̀tún àbòsí òsì níbi ètò òlu níbi ètò ẹ̀sìn. Mọ̀ pé fídíò yóò bí àwọn èèyàn tó pọ̀ nú gan, yóò bí wọ́n nú. Àwọn òsì ní kí ẹ̀kẹ́ ẹ má bínú torí pé mi ò ní, èmi wá sọ bọ́rọ̀ ti rí ni, mi ò wá sọ ohun tí ó dùn mọ́ yín, mo wá sọ ohun tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Àtàwọn àgbàlagbà tí wọ́n ti lọ tílíkà ummetun, àwọn bàbá tí wọ́n lo ayé làámọ́ kásábàtì. Èmi gbààwẹ̀ ọdún kan nítorí kílù ilé da káwọn àfáà lè níyì. Èmi ò ní jáde ńlé tí wọ́n fi mọ ẹ̀pẹ́ lálùkùránì pé gbogbo ohun tó bá fẹ́ dà láfà níbì kan láyé àfi kó o dẹ̀fẹ́ kó o wá jẹ àlùbáríkà bẹ̀ tí Ṣéhù Mùzẹ́mílù fi sùn sẹ́pẹ́. Ẹ wá sọ ẹ̀pẹ́ di bálabàla. Bẹ́ẹ̀ bá wá dé ta ẹ wo agbádá ẹ ṣe gẹ́gẹ́gẹ́, wọ́n mọ̀ kí yín gẹ́gẹ́ bí olóyè ńlá bí oníǹkan ńlá. Ilé ò sì dá. Ìjọba wa tẹ̀lé yín wálé ńkọ́. Ẹ̀já tún lé ṣe. Ẹ̀gbọ́n tí wọ́n ní somebody tún lé ṣe, somebody balẹ̀ jẹ́. Àwọn àgbàlagbà àtàná tí wọ́n bá jẹ́ tán ni kí làwa fẹ́ jẹ. Ìntẹ́ ń jẹ ìyàwó òkú bá yín jẹ́ ẹ wojọ́ táwa ti ń ṣiṣẹ́ bọ̀. Ó níbi tí kò wá yín wà gbà táwa ń ṣiṣẹ́ ńlẹ̀ yìí pé kí Islam lè lórúkọ. Táwọn èèyàn bá tiẹ̀ wá fẹ́ máa takò yàn tán fẹ́ máa bá yàn wí, kò yẹ kó jẹ́ èmi tẹ́ ẹ bá fẹ́ ṣe déédéé. Torí tí mo forí là níkú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ńlẹ̀ yìí, bẹ́ẹ̀ nìkan bá lóun ń takò mí tó o dẹ̀ fẹ́ ṣiṣẹ́ dáwà ńlẹ̀ yìí, ègún ló ń jẹ. Ègún. So ìyẹn jẹ́ criteria. Ẹ̀pẹ́ nídìí àtúnṣe. Kódà àtúnṣe débi pé àìsí ìfùkọ́ ní ojú ẹni tó mọ kéwú tóró wọn mọ kéwú. Ọ̀rọ̀ yìí ti kú ò bẹ́ẹ̀. Jẹ́jẹ́ ni wọ́n jókòó wọn, àwa là ń lọ bá wọn. Tá a mú méjèèjì tá a dà pọ̀. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ abala kan. Ọ̀rọ̀ abala ẹlẹ́ẹ̀kejì. Òun náà lọ̀rọ̀ tàwọn tí wọ́n ń fẹjọ́ mi sùn káàkiri. Wọ́n ní ọ̀rọ̀ náà bá àwọn wí. Ṣé rí n tó bà mí nínú jẹ́ fẹ̀yìn tẹ́ ẹ ṣerú ẹ̀ tẹ́ ń fẹjọ́ mi sùn káàkiri tẹ́ ń pè mọ̀ tí wọ́n ń pè ní azulumu wal khata'u wat tawbatu anhuma. Kéèyàn ṣàbòsí kó ṣàṣìṣe kó dẹ̀ ronú pìwàdà pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣọ́rọ̀ Ọlọ́run ò yé yín ni. Ẹnjìníà, àwọn àyà tí mo fẹ́ ké fún wọn bóyá kán jí kéwú wọn padà tí kéwú bá ti kú mọ́ wọn lára. Bá mi lọ sínú Suratul Anbiya, Quran 21 àyà 87. Nígbà tọ́lọ́run rán ànábì wa Yunusu níṣẹ́, Ọlọ́run ní wá Zannuni, ànábì Ọlọ́run nìyẹn o. Èyí tá a pè ní Zannuni torí pé jágbe mi. Ìdíjà bá mọ́kàn dìbán, Ọlọ́run rán iṣẹ́ ó wá padà tó ráwọn èèyàn hùwà tó bí nínú. Bẹ́yìn ṣe ń hùwà tó lè bí èmi nù yìí, èmi ò sì ní padà torí mi ò ní jẹ́kẹ́já Ọlọ́run gbé mi. Fàzọ́nà alánà kìdíra àlẹ́yìn, ó á rò pé Ọlọ́run ò ní ṣe nǹkan kan fóun, kí Ọlọ́run ó ṣe. Zannunu ní jẹ́ náà o, ṣó ti rí. Fanada fi zulumati, Ọlọ́run wá ní faltakamahul hutu, inú wa bí Ọlọ́run, ànábì Ọlọ́run nìyẹn o, ẹja wa gbé mi. Fi zulumati thalathi, nínú òkùnkùn mẹ́ta. Zulumatul layl, òkùnkùn tòru. Wa zulumatul bahar, òkùnkùn pé inú odò lẹ́ja yẹn wà. Wa zulumatul hut, àti òkùnkùn pé ó tún wà nínú ẹja. Ẹ wo bó ṣe burú tó.
Zanunu dẹ̀ sápadà, ó sápadà. Fanada fi zulumati, nínú àwọn òkùnkùn mẹ́ta yẹn, fi zulumati ló ti ń pè la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimina. Ó lóun ṣàbòsí, ó dẹ̀ ń pariwo Ọlọ́run la ilaha illa ant, kò sẹ́nìkan tó yẹ kéèyàn sì yàtọ̀ sí wọ Ọlọ́run, ọba tó jásí pé tó bá rán yẹn ṣe èèyàn ò gbọ́dọ̀ kọ̀ láti má jẹ, èèyàn ò gbọ́dọ̀ wòyà tí ń rí ń bẹ̀ kó lóun ò ní jẹ mọ́. Subhanaka, mímọ́ rẹ o, mo gbà fún ọ o, mi ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu mọ́ o. La ilaha illa anta subhanaka inni kuntu, èmi o, kuntu minaz zalimin, mo ti ṣàbòsí o, mo ṣàbòsí o. Ìtọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ alábòsí náà ni kó gbà pé òun ṣàbòsí. Ṣé ń jọ́ tó fi yín ṣe kọ̀mìtì, ṣé ẹ ṣàbòsí? Ṣé ẹ gbọ́ ọmọ ọba fọ́sùn? Ṣèbábòsí tẹ́ ẹ ṣe náà ló ń dà lúrú lọ́wọ́ yìí, tí lúwo lálàáfíà yìí, ẹ sì tí ì ṣe táwọ́bà lórí ẹ̀, ẹ tún wá ń ṣe fàárí kiri pọ́nrọ̀ bá yín wí. Báwo lẹ fẹ́ ṣe lọ́dọ̀ Ọlọ́run náà tọ́lọ́ ń bá pè yín jókòó? Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣáà ń ṣe wáàsí káàkiri ayé? Ṣé wáàsí ti yín bá yẹn wí ni? Wáàsí ò gbọdọ̀ bá fẹ́ pẹ́ wí, wọ́n máa bẹ́ẹ̀ jà ni, wọ́n á lọ sọ̀rọ̀ ewojọ́ ta ti wà ní kékeré tí wọ́n máa mú mi bẹ́ àwọn àfáà káàkiri. Ìyín ti kọjá o. No more pleading and begging pé mo ṣe wáàsí ẹnìkan ló bá ń wí, wọ́n á mọ́ mi lọ bẹ́ẹ̀. Kò jọ́ mọ́ o. Mo mọjọ́ orí mi nísìnyí o, torí àwọn ọmọ tẹ́yin gan bí, mo bí wọn lọ́mọ ni, ẹ̀yin ò sì bí mi lọ́mọ. Ẹ fún mi lọ́wọ́ mi, tẹ́ ẹ bá fún mi lọ́wọ́ mi ń fún yín lọ́wọ́ yín. Ẹ má máa fojú àná wò mí mọ́ o. Bí ẹ bá sì fẹ́ gbé mi lọ, ẹ gbé mi lọ o. Mi ò kú ní dìfẹ́mù yín, mi ò sì ní assassinate character yín. So kí wá ni? Mo mọ̀ pé ń wò mí nísìnyí, ẹ máa lo fóònù onífóònù, ẹ máa fi wò mí, èmi náà sì ń wò yín, Ọlọ́run náà sì jọ ń wò wá. Ẹ wá máa kùn káàkiri, ẹ máa kùn bí oyin. Ọlọ́run ó wá sọ bẹ́ẹ̀, ó wá gbọ́n tọ́lọ́run sọ nínú àyà 88, 87, 88, ó ní fásitì jábínà ẹlẹ́hùn. Àwọn Ọlọ́run ṣe sáré dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí, ẹ̀yin dẹ̀ ṣàbòsí, ẹ tún ṣagídí. Ṣé ẹ ṣàbòsí ni? Ṣẹ́ni tó gbégbá orókè ńjọ́ náà lẹ́gbẹ́pò fún? Ṣẹ́ni tó wíìnì lẹ́gbẹ́pò fún? Ẹ̀rù Ọlọ́run kì í bà yín ṣá. Bí ìlú bá wá rí bó ti rí lẹ́ni, ó yẹ kẹ́ ẹ ní nádàm, ó yẹ kẹ́ ẹ kábàámọ̀, ó yẹ kẹ́ ẹ rí pé ẹ ṣàìdá. Ẹ tún wá ń ṣe fáàrí, ẹ ń fẹjọ́ mi sùn, ẹ ń fẹjọ́ mi sàwọn èèyàn, èmi náà ó fẹjọ́ yín sọ lọ́hùn. Ọlọ́run ní fastajabna lahu, kíákíá la dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí. Wa najaynahu minal ghammi, adẹ̀ yọkú ònú ìbànújẹ́ tó wà, ayọkú ònú wàhálà. Ó ní wa kadhalika nunjil mu'minina, báwọn Ọlọ́run tí máa ṣe, tá a máa ń la ẹni tó bá gbà fún wa nìyẹn. Àpẹẹrẹ kan nìyẹn lára Ànábì Yunus. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó bá mi lọ júwe fún wọn, bá mi lọ sí Suratu Shu'ara, bóyá wọ́n ti gbàgbé ní tí wọ́n ké. Torọ́jọ̀ mọ́kàn ní limadha ta'allamna wa ma fadlu ilmina, nítorí kí la fi kẹ́kọ̀ọ́, kí láǹfààní ìmọ̀ tá a kọ́ gan. Idha lam yufidna kullu ma nata'allamu, ní tá a kọ́ yẹn tí ò bá ti wúlò fún wa. Àbẹ́ ìmọ̀ pé tíyàn fi ń jáfa ní kéèyàn lóhun tó ké. Suratu Shu'ara Quran 26 ayé ẹlẹ́ẹ̀kẹwàá dé ẹlẹ́ẹ̀kẹrin. Ànábì Musa i'tarafa Musa bidhanbi wal khata, Musa ṣẹ̀, ó ṣàṣìṣe, ó sì dúró pé in tí mo ṣe yókù díẹ̀ káàtó. Ọlọ́ni wa idh nada rabbuka Musa, Ọlọ́run sọ fún ànábì pé ìgbà tó Ọlọ́run ọba rẹ̀ pé Musa, in tó Ọlọ́run sọ fún ni pé anitil qawma zalimina, ó yá lọ bá mi bá àwọn ìjọ alábòsí. Àwọn tí wọ́n fẹ́ rán sí, àwọn alábòsí ni wọ́n. Qawmu Fir'aun, pé àwọn ìjọ Fáráò, bá mi lọ sọ fún wọn pé alla yattaquna, ṣé ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni? Gbọ́n tí Musa sọ fọ́lọ́run. Qala rabbi, Musa ní ìrẹ́ Ọlọ́run ọba mi o, inni akhafu an yukadhibuni, ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́. Mọ́ gbọ́, inni akhafu an yukadhibuni, ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́ o.
wa yadiku sadri torí àyà mi kún àyà ń ọkàn ń le ẹ̀mí mi ò gbé. Musa ń sọ fọ́lọ́run pé ẹ̀mí wọn ò gbé yadiku sadri mi ò mọ bí mo ṣe fẹ́ kojú wọn jíṣẹ́ fún wọn. wala yantaliku lisani torí àwọn ẹ̀mí gan kò là dáadáa. fa arsil ila Haruna ní kò rán mi ìròpó gbọ́ rán Haruna má rí mi. kí ló fà á? ó ní walahum alayya dhanbun torí pé mo ti ṣẹ̀ wọ́n mo ti dáràn lọ́dọ̀ wọn. fa akhafu an yaqtuluni mo wá ń páyà kán mà láwọn fẹ́ pa mí torí ọ̀ràn tí mo dá lọ́dọ̀ wọn. Ọlọ́run dẹ̀ sọ pé la yakhafu ladayya al-mursalun ẹni tá a bá fẹ́ ránṣẹ́ kì í má bẹ̀rù wa o. ẹni tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó tó tọrọ àforíjì ó tánu ó yá máa lọ Ọlọ́run sì ni ó máa lọ. Suratu Shu'ara yẹn Quran 26 yẹn wàá tún wá wo ní 18 to 21. ńgbà tí wọ́n wá dọ́dọ̀ Faraon qala Faraon wá gbọ́n tí Faraon wá sọ fún alam narabbika fina walidan ṣàwákọ́lá tó nígbà tó wà ń kékeré tó fi wá dọmọ. walabista fina min umrika sinina tó lo àwọn ọjọ́ orí tó pẹ́ lọ́dọ̀ wa. wa fa'alta allati fa'alta tó wá ṣàṣemáṣe tó ń ṣe máa gbọ́. wa fa'alta allati fa'alta ọwọ́ ṣàṣemáṣe tó ń ṣe. wa anta minal kafirina ìwọ tó já láìmoore. káfìrí bí ìyá láìmoore lòun kìí ṣe bẹ́ẹ̀ kèfèrí. torí pé tó bá yẹ pé wọ́n mú orí ni ṣé in tó yẹ kí wọ́n fi sọ fún wa nu pé àtọ̀ àrè ọ́ kó wá jásí pé ibi ló fi ṣú wa. Musa wá dáhùn wípé fa'altuha idhan wa ana mina dallina in tí mo ṣe yẹn mo ṣe pẹ̀lú àìmọ̀ ni. wa ana mina dallina bẹ̀yẹn pẹ̀lú àìmọ̀ ni in tí èèyàn ṣe kàtọ̀ án láṣìṣe kìí ṣe pé mo ṣe deliberately kò yé mi ò mọ̀. ńgbà mo sì ṣe tán fafartu minkum lamma khiftukum mo sá lọ torí pẹ́rù yín bà mí. béèyàn bá débi ẹ̀rù èèyàn má bẹ̀rù ni o. àwọn anábì Ọlọ́run náà má bẹ̀rù. èyí tí mo ń sọ yìí kò tí ì débi ẹ̀rù ni. tó bá débi ẹ̀rù èmi náà ó bẹ̀rù o. àmọ́ kìí ṣe pé tipẹ́ pa mí. torí ayé ti jọgbọ́ wa ayé sì ti fẹ́jú. torí ó ṣeé ṣe kẹ́ ẹ máa ronú rí tí mo bá dì sẹ́mi náà mo sì mọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ torí nǹkan ó ṣe yín. fafartu minkum mo sá fún yín nítorí kíni khiftukum ẹ̀rù yín bà mí. fawahaba li rabbi hukman Ọlọ́run wá tara bẹ̀ ó wá fún mi ní òye mímọ̀ ó ṣe mi lánàbí wa ja'alani minal mursalin ó ní lọ jíṣẹ́. àpẹẹrẹ méjì nìyẹn lára àwọn ànábì Ọlọ́run fẹ́yìn àfa wa tẹ́ ń bínú pé wà sí báyìí wí ọ̀rọ̀ Ọlọ́run báyìí wí fẹ́yìn ìmáàmù wa tẹ́ ń bínú pọ́rọ̀ Ọlọ́run báyìí wí. sori pọ́rọ̀ yẹn di méjì tí mo sọ ní ìsìn. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta albaladu dọ́ọ̀lìmù ìlú tó bá ń ṣàbòsí kí ló máa kángun ẹ̀. ìlú tí wọ́n bá ń ṣàbòsí ń bẹ̀ bá a ti ń ṣàbòsí ìsìláàmù yìí tá à ń ṣàbòsí ayé tó rábòsí ti ń bẹ lẹ́pẹ́ pọ̀ kò wá sílùú kan tí wọ́n ti ṣàbòsí o. bá mi lọ sínú Suratul Hajj kọ́lọ̀ ń bá mi dá wọn lóhùn. torí pé àwọn èèyàn ìlú yẹn ló ń ṣàbòsí nílùú yẹn ó fi jẹ́ alábòsí. Suratul Hajj Quran 22 aya 45. ẹ dákun ṣé bí mo ti ń ṣe yìí ni blọ́gà máa ń ṣe. La ilaha illallah wọ́n mọ̀ o. Ọlọ́run wá ní òtírí ó ní fa ka'ayyin min qaryatin àìmọye mélòó la fẹ́ kà nínú àwọn ìlú ahlaknaha táwọn Ọlọ́run pa wọ́n wa hiya zalimatun torí pé àbòsí wọn pọ̀ bá a ti ń ṣàbòsí lẹ́pẹ́ yìí. hiya khawiyatun ala urushiha
wàbírí mọ́ àtàlà tí ń wákọ̀ sírí mọ̀ṣídì láwọn ìlú tí wọ́n ní àwọn ilé ńláńlá kàwíyà tún náà aláwòrú ṣíya àwọn ilé tí wọ́n rí díjòkó tí ó máa wùyàn láti gbé àwọn ilé tí ó máa wùyàn láti sùn tí ó máa wùyàn kéèyàn jọ mọ́ bẹ̀ wàbírí mọ́ àtọ́lá àwọn akérèmọdò tó sùn lọ bẹ́ẹ̀ láwọn ọ̀sà àwọn kànga àwọn nǹkan ńláńlá àwọn nǹkan mèremère wàkọ̀sírì mẹ́ṣídìn àwọn ààfin ńláńlá bàǹtàbàǹtà ọlọ́ni alákìínà àdẹ̀pá gbogbo ẹ̀rẹ́ torí pé wọ́n ń ṣàbòsí ìyàtọ̀ ẹlẹ́mẹ̀tún kọ́ríyà wọ́n dẹ̀ dòfo àwọn ilé ńláńlá olókè yẹn kọ̀wíyà tún aláurúṣíà wọ́n dáwóró tí ò séyàn ti ń gbé bẹ̀ mọ́ yíwọ̀n tó lẹ́kọ̀ọ́ wá gbọ́n tọ́lọ́wọ́n bá mi wá sọ fẹ́yìn àfa òní mímọ̀ ẹ̀yin tẹ́ kàwé tẹ́ tún ṣe láńgbá ẹ̀yin tẹ́ nímọ̀ tẹ́ ẹ̀ fẹ́ kí mọ̀ wúlò láwùjọ wá gbọ́n tọ́lọ́run sọ ọlọ́ni nínú ájì yẹn náà Quran 22 verse 46 ọlọ́ni afalam yasirun fil ardi ṣé ẹ̀ jáde sílẹ̀ ní ṣe bẹ́ẹ̀ tráfù èyí tí ò bá kó Nàìjíríà lọ Kaduna ó lọ Sókótó nù yín ọlọ́ni afalam yasirun fil ardi ṣé ẹ̀ tráfù kó ń lu yín ni ṣé ẹ̀ jáde ni àwọn òṣà àti jáde ọlọ́ni ṣé wọ́n jáde wọ́n rìn káàkiri ayé fatakuna lahum qulubun yaqiluna biha kí wọ́n lè ní ọpọlọ téèyàn ó fi máa ṣe làákàyè mi ìròpó gbọ́n tọ́lọ́ ń sọ yìí afalam yasiru fil ardi ṣáwà àfẹ́ ẹ̀pẹ́ àwọn àmọ́mú ẹ̀pẹ́ àwọn olóyè ẹ̀pẹ́ àwọn ìjòyè ẹ̀pẹ́ olórútú ẹ̀pẹ́ afalam yasiru fil ardi ṣé ẹ̀ jáde ní. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm